Ìwé ìfihàn Jésù wípé èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò ti rí. Ọ̀rẹ́ mi, irú iṣẹ́ wo ló wà lọ́wọ́ rẹ? Ṣé ohun tí à ń ṣe ṣé ó ń fògo fún Jésù? Ǹjẹ́ ìgbé ayé wa ṣé à ń gbé ní ìrètí ìpadàbọ̀ rẹ̀? Òpin ayé ti dé tán ọ̀rẹ́ mi. Gbogbo ohun tí a kọ sínú ìwé Mátíù orí kẹrìnlélógún ló ti ń ṣẹ. Ìró kẹ̀kẹ́ ogun, ikú ìdágìrì, oríṣiríṣi ló ti ń ṣẹlẹ̀. Ǹjẹ́ àwa ṣe tán? Kì í ṣe láti dáyà já wa, ṣùgbọ́n láti gbà wá ní ìyànjú, láti rọ̀ wá, láti gbé ìgbé ayé wa gẹ́gẹ́ bí ẹni tí ó ń retí ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Kì í ṣe fún wa láti ta ohun tí a ní. Kì í ṣe fún wa láti máa gbìyànjú àti làkàkà láti jẹ gbogbo ohun tí ó wà nílé ayé, ṣùgbọ́n láti gbé ìgbé ayé wa ní ìrètí ìpadàbọ̀ Jésù. Ó ní òfin ni a ti ṣe ní ọ̀nà méjì pé fẹ́ Ọlọ́run kí o sì fẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Tí o bá fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ, ò ní ṣe ohun tí yóò máa ní ẹnìkejì rẹ lára. Ẹni tí ó ń retí ìpadàbọ̀ Jésù yóò ṣe ohun gbogbo ní ìlànà gẹ́gẹ́ bí Jésù ṣe fi sílẹ̀. Mo gbàdúrà pé oore ọ̀fẹ́ láti gbé ìgbé ayé wa gẹ́gẹ́ bí ẹni tí ó ń retí ìpadàbọ̀ Jésù. A ó rí gbà ọ́ lórúkọ Jésù. Àwa náà a ó yege. Bí ìpè bá dún, a ó gbọ́ ohùn. Ní ọ̀nà kejì, tí ìpè oníkálùkù lè dún. Kì í ṣe ìpè lóòótọ́ à ń gbàdúrà pé gbogbo wa ni a ó ní ẹ̀mí gígùn àti àlàáfíà. Ọlọ́run tiẹ̀ ti fún wa ní ìlérí pé ẹ̀mí gígùn àti àlàáfíà òun yóò fi fún wa. Ṣùgbọ́n lójoojúmọ́ làwọn èèyàn ń kú. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká gbé ìgbé ayé wa gẹ́gẹ́ bí ẹni pé Jésù ń bọ̀ lónìí. Kì í ṣe nípa iye ọjọ́ tí a bá lò, ṣùgbọ́n nípa ipa tí a bá ní. Ǹjẹ́ bí a ṣe ń gbé ìgbé ayé wa, ṣé à ń gbé bí ẹni tí yóò ní ipa? Kí ọ̀rọ̀ wa má dàbí òjò tó kọjá lórí àpáta tí ò ní ipa. Ǹjẹ́ tí ó bá tẹ̀ lọ léni, kí ni àwọn èèyàn yóò sọ nípa rẹ̀? Ire o.